Ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀ níbikíbi tẹ́ bá wà, ẹ̀yin ọmọ Yorùbá, Ọ̀yá irú aba òré Hébérù. Mo fẹ́ sọ̀rọ̀ kíákíá nípa Ọ̀yọ́ ìwà tí wọ́n ń pè ní Ọlọ́run àbí Jehovah tí wọ́n ń pè ní Jehovah, Torah tí a ń pè ní Bíbélì ṣùgbọ́n tí àwa ń pè ní atọ́ ìwà ìrè, Ifá odù tí wọ́n ń pè ní Ifá odù, Odùduwà, Dáfídì ọba, Dáfídì king àti Yorùbá. Ní àtètèkọ́ṣe, Ọ̀yọ́ ìwà dá ọ̀run àti ayé. Jehovah dá ọ̀run àti ayé nígbà tó di ọjọ́ kẹfà. Ó dá ẹ̀dá amọ̀, bàbá àwọn tó ń sọ Yorùbá nìyẹn, bàbá ìran gbogbo àgbáyé nìyẹn. So ká fa ìtàn yẹn síwájú díẹ̀. Nígbà tí ó yá, wọ́n pín èdè sí oríṣiríṣi kúrò nínú Yorùbá tí a ń pè ní Abaòré. Nínú ẹ̀ ni ó ti wá yọ wá kúrò nínú ìran tí ń ṣe ìran Ṣẹ́ẹ̀mù, ìran dúdú kẹta, ìran Áàmù dúdú ni, ìran Ọ̀yáfẹ̀tán dúdú ni, iṣẹ́ àmì ni àwa ti wá. Nígbà tó kó wa kúrò ní Íjíbítì, ó bẹ̀rẹ̀ sí máa bá Móṣà sọ̀rọ̀ tí ń ṣe ẹ̀gbọ́n, bóyá àbúrò dẹ̀ ló jẹ́, fún àrólé Ọọ̀ni ni, àrólé Elúayé ni Áárónì, àrólé Elúayé. Ó sọ fún Móṣà pé kó ṣe nǹkan tó dàbí oníbọ̀ yẹn ṣe. So ó wá ní pé ìyẹn ni pé kó gbé fún abọ rẹ̀ tí ó ń jẹ́ Áárónì. Òun ni abọ rẹ̀ àwa Yorùbá. Kì í ṣe ọba nígbà yẹn, abọ rẹ̀ ni àní ọba rárá nígbà yẹn. Àní ọba, àwọn Ọọ̀ni àkọ́kọ́ nìyẹn. Àwọn ilé Léfì, òun ní ibẹ̀ ní Ilé Ifẹ̀ ti jáde, nítorí pé ẹbí yìí ni abọ́ rẹ̀ gbogbo Abaòré àti Ìṣeríàlà, àwọn ọmọ Ọ̀rànmíyàn tí à ń pè ní Ọ̀kànbí tàbí Jákọ́bù. Ọ̀rànmíyàn ọmọ ni ó jẹ́ fún ìṣe okú èké tí à ń pè ní Ísákì. Ísákì yẹn ni ọmọ Ọ̀rúnmìlà tí à ń pè ní Abíàrẹ amọ Ábúráhámù, tó jẹ́ ọmọ fún Ọbàtálá tí ń ṣe Térà. Ó ti pọ̀jù fún ẹni sùúrù. So ìdí tí àwa Yorùbá gbọ́dọ̀ fi Ifá odù sílẹ̀ ní ọwọ́ yìí, nítorí pé kíni, nígbà tó ṣe Ifá odù yẹn tán, ó sọ fún wípé eléyìí lẹ máa fi lò, kẹ máa fi béèrè nǹkan lọ́wọ́ mi tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀. Ifá àti ọ̀pẹ̀lẹ̀, Torah, Ifá odù. Mo sọ pé kẹ́ lọ máa ṣe Ifá o, mi ní ẹ lọ ṣe Ifá o, ẹpọn yín máa fọ́ ni o. Ẹ bá lọ ṣe Ifá, ẹ kóra ẹ sí ìta ti ṣe ó ti wọ́. Nítorí pé kíni, ẹ̀yin náà ẹ wo àwọn Google wọn update kíni wọn, Facebook update. Ṣé Ọlọ́run ní right láti update? Ní ó mọ̀ wípé òun fẹ́ jẹ́ kí ẹ̀mí òun wà lára gbogbo àwọn ọmọ Ìṣeríàlà, tí àwọn ọmọ kí gbogbo wa ní ẹ̀mí òun lára, kò ń ṣe nípa Ifá nìkan. So Ifá yẹn abọ́ rẹ̀ náà gbé fún. So abọ́ rẹ̀ ló máa ń lò tó bá ní nǹkan tó fẹ́ béèrè, máa lọ bá abọ́ rẹ̀ wá sọ pé mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ Ifá o, nǹkan àbí àwọn ọba. So fún àpẹẹrẹ, ọba Odùduwà tí ń ṣe Dáfídì, ó nígbà kan tí Sọ́ọ̀lù fẹ́ pa ọba Bìní tó kọ́kọ́ jẹ lórí wa tí ń ṣe Sọ́ọ̀lù, ó fẹ́ pa. Odùduwà wá lọ bá Abíátà, ó ní kó gbé ẹfọ́ọ̀dù jáde tí ń ṣe Ifá odù. Ó dẹ̀ ṣe kíni, ó béèrè lọ́wọ́ Elúayé Ọ̀yọ́ ìwà tí ń ṣe Ọlọ́run àwa pé kí ló máa ṣẹlẹ̀. Ìyẹn a lè rí yẹn nínú Sámúẹ́lì kínní orí 23 ẹsẹ̀ 9. Ó dẹ̀ béèrè lọ́wọ́ Olúwa. Ifá odù yẹn làwọn babaláwo sì ń lò ń sẹ́yìn. But fast forward, nígbà tí Ọ̀yọ́ ìwà dẹ̀ mọ̀ pé òun sì máa kí àwọn nǹkan kan kúrò, nítorí pé kí ni, ó fẹ́ direct contact láàrin àwọn ọmọ ẹ̀ pẹ̀lú òun, so kó má ní in between. The in between tó gbọ́dọ̀ wà ń bẹ gbọ́dọ̀ jẹ́ èèyàn tó wá látọ̀dọ̀ òun, that is Ọ̀yọ́ṣúà fúnra ara ẹ̀. Torí ẹ̀ ló ṣe rán Ọ̀yọ́ṣúà wá. Nígbà tí Ọ̀yọ́ṣúà dẹ̀ wá, ẹ̀yin náà máa wo, for example, ẹbọ tí a kọ́kọ́ gbé ní gbogbo history ilé ayé yìí, Ọ̀yọ́ ìwà la gbé fún. Nígbà tí ẹ̀dá amọ̀ jáde nínú, tí Elúayé lé wọn kúrò nínú ọgbà, ó rú ẹbọ àlàáfíà síta ni,
kò rú fún ṣọ̀pọ̀nná o, kò rú fún ọya o, kò dẹ̀ rú fún kí náà ti ń pa àwọn yòókù tẹ́ máa ń sìn yẹn, Ṣàngó àtàwọn àwọn pàdé wọn, kò rú fún wọn, ó rú sí Ọ̀yọ́ Ìwà. And subsequently ní orílẹ̀-èdè wa, ọba Dáfídì o, Odùduwà o, àti gbogbo àwọn bàbá Ọ̀rúnmìlà gan fẹ́ fi ọmọ ẹ̀rú bó fẹ́ fi ìṣekú èkó ìrúbọ síta ní sí Èlú ayé, but ń sẹ̀ à ń rúbọ fún ẹni tí à ń fèèyàn rúbọ, so ó mọ̀ pé gbogbo kíní ẹ̀ máa corrupt, ó wá rán Ọ̀yọ́ṣùà wá. Nígbà tó rán Ọ̀yọ́ṣùà dẹ̀ wá, Ọ̀yọ́ṣùà wá di ẹbọ gangan fún wa. So ẹbọ ẹyọ kan péré la need, àdẹ̀tí irú ẹbọ yẹn. So gbogbo àwọn jẹjẹbílítì tó wà lẹ́yìn yẹn, èmi ní effort Ifá odù yẹn àti ìdásẹ́gbẹ́ kan wá fún wa ní original, ó update ẹ̀. Kí ló fún wa yẹn? Ó wá fún wa ní ẹ̀rí ìwà ọkàn tí ẹ ń pè ní Holy Spirit, ẹ̀rí ìwà ọkàn. Ẹ̀yin náà ẹ máa wò, ṣé Ifá máa jí ẹ lóru? Ṣé Ifá lè jí ẹ lóru pé wá àwọn ọ̀tá ń bọ̀ o? Àbí Ifá lè sọ fún ẹ pé àwọn Fúlàní ń bọ̀? Àbí Ifá owó ló máa lọ bá Ifá? But ẹ̀rí ìwà ọkàn yàtọ̀, nítorí pé ẹ̀rí ìwà ọkàn tó bá ti wà nínú ọkàn wa báyìí, ó máa tọ́ wa ní everywhere. Compass ni pé ó yá dìde, má jẹun sẹ̀, jẹun later, lọ síbi báyìí, èèyàn báyìí ń bọ̀ mi báyìí, èèyàn báyìí. Ó dẹ̀ ti ń lò ó nígbà tí Ifá gangan wà gan náà. Tẹ́ bá rántí àwọn àgbààgbà 70 tó prophesy, ó ti yé yín. So ẹ̀mí yẹn ti wà, ó wà lára Mósè, ó wà lára Dáníẹ́lì, ó wà lára Jeremáyà, ó wà lára àwọn wòlíì tó ti wà nígbà yẹn náà. So ìgbà tí Kristi wá dé, tí Ọ̀yọ́ṣùà dé, tó máa padà lọ, ló ní pé òun máa rán èyí tó ju Ifá odù sí wa, tí ń ṣe ẹ̀rí ìwà ọkàn. Gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ jọ̀ọ́ ẹ lọ wá rí ẹ̀rí ìwà ọkàn. Ẹ jẹ́ ká mú Tórà, atọ́ ìwà èrè, ẹ jẹ́ ká mú ní òkúkúdú. Ìtàn wa ni, ìṣe wa ni, orílẹ̀-èdè wa ni, ẹ̀sìn wa ni, Ọlọ́run wa ni. Ẹ má jẹ́ kí ìyà jẹ wá ju bó ṣe jẹ wá yìí lọ. Ẹ ṣé o, ó tún di later, ó dàbọ̀.